jíde bára àyà yókù sáré. A máa wọ sàkísàkí ara. Ẹni tó bá ta ọkà náà sí ẹ̀jẹ̀ ara rẹ̀ yókù sáré. Bàbá wa Olùkọ́ Àgbà ó jẹ́ ẹni tí wọ́n bí ní ìlú Ìwó. Àwọn tí Ọlọ́run fi bàbá Olùkọ́ Àgbà ta lọ́rẹ àgbàlagbà àfáà ni àwọn náà. Bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé láti àtọlẹ̀dọ́lẹ̀ ní máa pe tàdán lẹ́yìn tí àwọn bàbá wa máa sọ pé tẹ́ ẹ bá lanú àdán ẹ bá kan tẹ́ tún lanú ẹ bá kan tẹ́ tún lanú ẹ bá kan. Àtọlẹ̀dọ́lẹ̀ ni ọ̀rọ̀ Olùkọ́ Àgbà kò ṣeé máa sọ tán kò ṣeé fẹnu sọ tán. Ìrandíran wọn àfáà ni. Ìrandíran àfáà ni. Mùjísà ńlá ni Ọlọ́run wa fi Olùkọ́ Àgbà sí lẹ́nu ìgbà tó lò láyé. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba bàbá tó bí olùkọ́ wa àgbà orúkọ wọn bàbá tó bí olùkọ́ wọn àgbà orúkọ wọn ni àfà Sheikh Usman orúkọ yẹn lèmi ń jẹ́ nígbà tí bàbá kú tẹ́ ni wọ́n sọ mí ní orúkọ náà lẹ́nu tó bí bàbá àwọn olùkọ́ Allahu Akbar. Ẹni tó bí bàbá olùkọ́ àgbà àwọn ń jẹ́ Muhammad so àwọn ni Ọlọ́run fi bàbá olùkọ́ àgbà fi ṣe kò ń gẹ́ oríire láti ara àwọn bàbá tá a dárúkọ yìí Ọlọ́run kó bá ní ṣìkẹ́sìkẹ́ wọn. Àmín. Àgbàlagbà àfáà ni wọ́n mú sí sọ wọn. Àgbà àfáà ni bàbá Muhammadu gangan. Bàbá Muhammadu gangan àgbà àfáà ni o débi pé kò sí kú sí òkú sí kan kì í ṣe pé yóò ṣe máa já ewé yóò ṣe máa wáyé bí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run fún bàbá náà. Allahu Akbar. Bí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run fún bàbá náà débi pé ó ní àwọn ọmọ akéwò bẹ̀rẹ̀ rẹ̀. Adúgbò Ọlọ́run ọba ilé Adígbàgùn ọgbà orúkọ rẹ̀ tí ń jẹ́ Ajagun ẹ̀sìn ní 1979